ó tún di pẹ̀ kí a tó kóra wa lọ́sàn-án yìí ó tún di pẹ̀ kí a tó kóra wa ní déédéé ìwòyí torí àmọ̀gbà tó káyìn mọ́ nígbà tẹ́ ń wò wá lójú ìwòran yìí a ti tún dé o a fẹ́ fòdodo pòdodo sílé onídodo ká tó módo délé onídòdò kára dòdò padà fólódó torí bólódó ò mọ̀ pé olódòdó ó gbowó odó tó todó fónídodo ló jọ́ sí àtodó àti dòdò wọn ń bẹ nílé onídòdò àṣẹlẹ̀ èdè tá a bá lẹ́nu àwọn bàbá wa ní ká máa fi kí yín káàbọ̀ sórí ètò èyí ẹ rí i pé látìgbà tá a ti bọ́ sí ojú fọ́nrán yìí gbogbo nǹkan tó lè mú ẹ̀kọ́ wá ó là ń gbé wá kì í ṣe wípé kákan lè máa wí àwídùn àbí kìnní lásán ẹ̀yin náà rí i pé ó kún kẹ́kẹ́ fún ẹ̀kọ́ lónìí abala bí tá a fẹ́ yà sí ẹ jẹ́ kí bàbá mi ó dárúkọ wọn fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ ń wà fúngbà àkọ́kọ́ bàbá ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. Báṣọ̀run Gbóyèga làwà lórúkọ mi àmọ̀tó èdè ilẹ̀ Yorùbá ajíbèrè dára ilẹ̀ Ìbàdàn aka Òǹrọ̀sì. àwọn èèyàn ti tún dúró sójú ìwòran wọn fẹ́ kọ́gbọ́n torí pé gbogbo àwọn níta náà ń bẹ òun dàbí ìgbà ẹ̀mọ́ ẹni tí ó sì parọ́ ní ó lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn gbogbo ibi tá à ń yà sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kódà àwọn ibi tó nítumọ̀ ni irinkindo ẹ̀yìn àti Dr. Yínká Ayéfẹ́lẹ́ òun là fẹ́ tọ̀pá bọ̀ lónìí. nǹkan ńlá lẹ dẹnulé. a fẹ́ gbọ́. nǹkan ńlá lẹ dẹnulé nígbà tó lọ́wọ́ wàá ṣe ẹni tí wọ́n sọ ń gba rẹ̀ ń bẹ láyé. kábíyèsí Ọlọ́run. ó wà láàyè ó tún wà láàyè dẹ̀ra. kábíyèsí Ọlọ́run. kò gbọ́dọ̀ ṣàfikún tàbí àyọkù. kìí sànà kìí sòní kìí sì ṣèjẹta àwọn èèyàn rò pé bóyá àṣẹ̀ṣẹ̀ mara èmi àti Yínká Ayéfẹ́lẹ́ bóyá wọ́n ń gbọ́ bí ìtàn bóyá wọ́n ń gbọ́ bí àwísọ ó ti pẹ́ gan-an. kẹ́ ẹ lè mọ̀ pé pẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò tó ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ ńgbà náà rárá. tẹ́ ẹ ti jọ wà. tá a ti jọ wà. lóní dàárọ̀ èmi àti ẹ̀ sì wà. tá a bá ń sọ nípa àrìnkèrindò a máa mú wọnú ara wọn àti sọ ti Gbénga Adébóyè díẹ̀ sáà ó sì tún kù tó pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ fún pé ṣé èmi àti Yínká Ayéfẹ́lẹ́ mon ṣé àjọ rìnkèrindò kankan rí ni bàbá ńlá rìnkèrindò ẹ jẹ́ mú un níbi tó dáa púpọ̀ ṣe rí ọ́fíìsì mi wà ní NTA Road nìbàdàn nígbà yẹn number 5 NTA Road tí Barrister fi kì mí tó fi kí ọ́fíìsì mi gbà yẹn ń bẹ ní Yínká àti àwọn ọ̀rẹ́ gbogbo máa ń wá mi wá ǹjọ́ mo ti fojú gan ní ẹ̀ ni mo ti fẹ́ràn ẹ̀ kéèyàn jẹ́ arẹwà ọkùnrin number 1 ó máa ń wù mí gan number 2 kéèyàn jẹ́ ẹni tó múra ṣiṣẹ́ tó sáfẹ́ mọ gbogbo nǹkan tó sáfẹ́ mọ nǹkan kó wo mọ nǹkan láti mọ̀ èèyàn ṣẹ̀ṣẹ̀ ní sọ fún àgbà náà àwọn náà wò sùn mọ nǹkan ni eléyìí ó sọ rere láyé àyè tó wà náà ló wà láyè tó dáa àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́ mo báyìí tí ń gbà ń rọ́sùn àmàlẹ́ mo ń rọ́sùn kó ń bẹ́ẹ̀. ọ gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀. nígbà tá à ń ṣe ń rọ́sùn yẹn kí n tó sọ̀sẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó léwu tó burú. ibi afẹ́ yà pọ̀. ṣùgbọ́n mo fẹ́ sọ ibi tí ìfẹ́ mi àti Yínká tó rìn kínkín dé ibi tí wọ́n pè ní Power Star wà lẹ́yìn yẹn lókè àrẹ nílùú Ìbàdàn láyìípo la máa ń pè tá a bá gun bẹ̀ a fẹ́ wo gbogbo ìpẹ̀kun Ìbàdàn tán ibẹ̀ ni màá ní tí má ti parí ètò Òǹrọ̀sọ kí Yínká wá pàdé mi ńbẹ̀ ibẹ̀ yẹn ti bàjẹ́ nísìnyí bọ̀dọ̀ àyìn pé ìjọba fẹ́ tún ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ tún bẹ̀yẹn ṣe mo rò pé gómìnà Ṣèyí Mákindé wọ́n sapá wọ́n ti ṣèlérí ẹ̀ wọ́n dẹ̀ kí n sọ kankan má mú ṣẹ gẹ́gẹ́ bí EA on culture Báṣọ̀run Gbóyèga executive assistant to the governor of Ọ̀yọ́ state engineer Ṣèyí Mákindé ń lè mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n á ṣe bẹ̀ ibẹ̀ yẹn dá búnkẹ́búnkẹ́ bíi àbà ní ẹsẹ̀ kọ́ ibẹ̀ èmi àti Yínká tá a bá ti sọ Òǹrọ̀sọ lálẹ́ láago 9. kí lè máa ṣe mẹ́. àwọn àlọ́ Yínká níbo ni mo ti débẹ̀ o yóò gbé girlfriend tiẹ̀ dání èmi náà gbé girlfriend tèmi náà dání ọ̀tọ̀ọ̀tọ̀ ní kúńbẹ́kúńbọ́lé ìsàlẹ̀ máa tí wọ́n ṣe nu ibi tí wọ́n wà òun lè kò lè máa tẹ̀mí náà ṣe ibi tí mo wà so ibi tá a bá gọ síta ní Chicago ṣe a máa kàn síra bígbà tá a wà lóko ọ̀nà ọ̀dà lọ́hùn bígbà tí yẹn wà lóko sọ̀rọ̀ ọmọkùnrin Yínká hàn ó láì jẹ́ pé àgbẹ̀ ni bàbá ẹ̀ mi ò mọ̀ wọ́n wádìí a máa kàn síra tá a bá ṣe eré tán kò sí bẹ́ẹ̀dì ń bẹ́ o tọ́rọ́ kan yín lè máa ro nǹkan mi o
èmi ni kọ́kọ́ àwọn tí ń wò wá náà fẹ́ gbọ́ àárín. gbogbo eré la máa ṣe gbogbo eré la máa ṣe ń bẹ gbogbo eré la máa ṣe ń bẹ ṣé wàá rí tábàdé àṣẹ kò sí tẹ́yìn ń bẹ o gbogbo eré ni ó ti á máa aládé pé gbogbo gbà la máa ń sábà wá tábà ti parí ń lọ́sí jọ́kẹjọ inú mọ̀ dáa ẹ ń bá wà láyé nígbà tí lúkúlúkú tí mo gbé nǹkan kan jáde ńlẹ̀ Ìbàdàn òun ló sì lúkúlúkú tí mo ní lúkúlúkú jìnlẹ̀ ó fẹ́ lé mi kó ń bàdàn ó fẹ́ lé mi àti Yínká Ayéfẹ́lẹ́ kó ń bàdàn. a fẹ́ gbọ́ àárín náà kí ló ìṣẹ̀lẹ̀ ń rò sí làbá máa pè mí àbí kí ni. ìrìnkèrèdò tí ò sí gbàgbé èmi àti Yínká Ayéfẹ́lẹ́ ni mo kàn jíjọ yẹn ni èrò burúkú bá gbọ́ kan Gbóyèga gẹ́gẹ́ bí ẹ̀hún ṣètò ó gbọ́dọ̀ máa ronú gbogbo wa mo ní kí mo tẹ̀ lè ṣe náà tó jẹ́ pé yóò tẹ̀ dàlú tí gbogbo lọ dàlú báyìí bẹ́ẹ̀ ọba tí ìbá débẹ̀ ń bí sọ̀rọ̀ ò tí ì sọ̀rọ̀. ìdá nǹkan kan lẹ̀kún ó mọ̀ já rẹ̀ rìn. ṣé bí ìgbà tí ọmọ wa dáadáa yìí alálùbáríkà yìí táyé kọ́rẹ́nsì tó kọ wèrè la fi wo wèrè ó tún blow ngbà yẹn ni. gbogbo ayé gbà ó. ń bọ̀ bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ó dogun o ṣùgbọ́n at the end of the day kálukú read meaning sí mo ní èròǹgbà mi kí mo lè ṣe mo wá ní ọ̀dà lúkúlúkú ṣẹ̀ṣẹ̀ kú ngbà yẹn ni nígbà lúkúlúkú àláyé ẹnìkan ọ̀ràn tiẹ̀ kò lówó púpọ̀ tó fi kú bẹ́ẹ̀ ni mo sọ fún un bóyá ó sick bóyá ó rẹ́ni tọ́jú ẹ̀ gan mo kàn rò pé ẹni tó kú yìí díẹ̀ ń sin kankan lórí ẹ̀ mo bá ní ta ni mo lò máa lọ sọ fún Mr. Charles oní cameraman nígbà yẹn ní Galaxy television oní cameraman senior cameraman ni mo ní àádá wo báyìí o Mr. Charles oní arú àwọ̀ ẹ̀wọ̀ mo ní irú àwọ̀ tá a dá wọ́n sọ fún ọ nísìn mo fẹ́ gbé lúkúlúkú wá ọlọ́mọ ti kú mo ní èkó èmi àti ẹ̀ lámọ̀ pé kéèkó èmi àti ẹ̀ láti mọ̀ kó sẹ́kẹ́ni bó ti kú ta ló tún ní ọ̀jọ̀gbọ́n o mo rí pé Yínká Ayéfẹ́lẹ́ kò sí tí ò lè kọ́pí tó o bá ń kọ sákàrà tó bá kọ́pí ẹ̀ ìwọ tó ní sákàrà kan tó o bá kọ́ ayé lè mọ̀gbà mọ̀gà tó o bá kọ́pí rẹ bó ṣe ń kọrin tó múnú rẹ tó gbé kalẹ̀ yóò dáa jù ètò gangan tó ń ta ara wa ṣe láyé ń tiẹ̀ nù. àwa tiẹ̀ ń wò wọ́n kọ́ ṣe ni. ń ta màmá nù ó sì jẹ lọ́wọ́ ọkàn mi kan lọ́dọ̀ Yínká ni mo bá ní wọ́n bá ń pè Yínká mo fẹ́ dá kékeré lókè kan o oníkẹ́nu náà mo ní lúkúlúkú ti jíǹde o òun náà rò kó jíǹde ló tọ́ wọn ni kò jíǹde o ìwọ èmi àti Charles cameraman la máa mọ̀ o ẹni bàbá yẹn keep secret ẹni kíláàsì mo ní owó ṣe bí lúkúlúkú máa ń ṣe pápápápápá bí wọ́n máa ń sọ ní bí ẹnu báyìí mo ló ṣe bí ó lóun pupa náà mo ní wọ́n má wọrí àákọ̀ súnmọ́ ẹ̀. ṣe wá kàn lè dún ní àgbọn. ọgbọ́n Charles ọgbọ́n tèmi àti Yínká àwọn àpapọ̀ so níjọ́ yẹn àwọn costume Yínká ṣùgbọ́n kó tó àkókò tí ọjọ́ yẹn wáyé ó kù ọjọ́ mẹ́jọ Saturday ni mo ṣe jíngù tí jíngù yẹn wọ́n lò fún ọjọ́ méje bí awareness mo ní lúkúlúkú jìnlẹ̀ o mo ní láyé ọjọ́ sí Jésù nìkan lámà tí ń jìnlẹ̀ lẹ́yìn Jésù kò sẹ́ni tó tún lè jìnlẹ̀ mọ́ àtìrẹ́ni tó jìnlẹ̀ o lúkúlúkú bàǹtà sì ti jìnlẹ̀ o mo ní ńgbà tí lúkúlúkú kú wọ́n lọ rẹ̀ sin síbi kan tí wọ́n pè ní òkìtì ẹ̀fọn bóyá ń bẹ mi ọmọ ọmọ kan sáà òkìtì ẹ̀fọn ni yangi orí kìnìún ògbé yangi rọ̀ lókìtì ẹ̀fọn mo yọ òkìtì ẹ̀fọn níbi tẹ́ ẹ̀ lé trace ẹ̀hún mo ní ó ti jìnlẹ̀ o níbi tí wọ́n ti ń sin lóru gẹ́gẹ́ bí òṣèré tí ayé ń fẹ́ táyé mọ̀ àwọn aṣòògùn ọ̀la wọ́n wá lókìkí tí wọ́n lò tó jẹ́ òkú wọ́n débẹ̀ lọ́gànjọ́ òru ibi tí wọ́n ti ń wú òkú lúkúlú wọ́n wú jáde lúkúlúkú bá dún gbogbo àti wọ́n bá ferege ibi tí wọ́n ti ń sá lọ àwọn ọdẹ mú wọn kí ló dé báyìí kásá báyìí kòrò wọ́n gbé lúkú promo nìyẹn o wọ́n gbé lúkúlúkú ó de ọsibítù ní lúkúlúkú wà ní agbára elédùwà ní sátidé tí ń bọ̀ yìí àwọn ò lọ rèé gbé lúkúlúkú lọ́sibítù bí tó wà àwọn fi ṣàfihàn ní ọjọ́ sátidé ká tó tún dá padà lúkúlúkú jìnlẹ̀ o bí ẹ̀ bá sì gbà ẹ jẹ́ kó bá yín sọ̀rọ̀ díẹ̀ ọlọ́run ò gbóhùn lẹ́nu ẹ̀ Yínká làwọn aṣọ Ayéfẹ́lẹ́ kan náà níbi tá a kọ́sùmù ẹ̀ tó wá sánú ọdún ẹ̀mí ọdún ọ̀tá dúró ọ̀hún ẹ̀mí ló bá a sùn ọjọ́ bàjẹ́ so
jíìmù yẹn ló wá ń lọ káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àgàgà ní ilẹ̀ Ìbàdàn. Oh my God. Tìmọ̀ tí a kọjá máa ń pẹ́ sójìndé lóòótọ́ ẹjọ́ di sátidé sójìndé lóòótọ́ ẹjọ́ di sátidé níta fókù òkú gbà nígbà tó di ọjọ́ sátọ̀dé tẹ́ ẹ mọ Òkè Sápátì dé Galaxy Television ẹ̀ lè ráyè kọjá bígbà tí eégún àti pàkọ́ àbí eégún alápásápá bá jáde ni. èrò pọ̀. bẹ́ẹ̀ ni láti òpó Ọ̀sà títí dé Galaxy ẹ̀ lè ráyè kọjá láti Bẹ̀rẹ̀ títí dé Galaxy ẹ̀ lè ráyè kọjá. Ọ̀gá wa dẹ̀ máa ń wá ní weekend. Steve Ojo wọ́n bẹ láyé àwọn ni president Galaxy Ìbàdàn Àtìkú. A fẹ́ bẹ̀rẹ̀ program láago 9 àárọ̀. Èmi àti Yínká ti wọnú Yínká ló kọ́kọ́ wọlé wọ́n lọ tún costume dáadáa. Ó tún wá ń bẹ tí àwọn yẹn bá dé tí wọ́n ti gbé lórí tẹlifíṣàn tí ó ti bá àwọn yẹn sọ̀rọ̀. Àtìgbà tí wọ́n bá jáde a ti ṣètò mo wá dúró nígbà tí mo fẹ́ wọlé mo rántí mo wọ àǹkárá kan báyìí black and white and red dot of red nǹkan bẹ́ẹ̀ lábẹ́ àsọ pé tó wá fẹ́ ṣẹlẹ̀ kàkà kílẹ̀ òkú ẹ̀kọ́ ṣẹ lónìí nígbà mo ti rí ìròtọ́ pọ̀ mo ní nǹkan kan aburú kan ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ báyìí lé ní ọmí mi rí mo máa ń lọ yà mo kí àwọn ẹgbẹ́ náà ní àwọn tó ti bet lọ oní 1,000 oní 500,000 oní 20,000 oní pé kò lè jíǹde ó ti kú ẹlòmíràn ni wọn máa bí wọn ṣe sí lé níbẹ òkìkí kan ọ̀rọ̀ tá à ń sọ yẹn nǹkan tó lé ní o gba mo dé ní àgbẹ̀ ó dé òun ló sì ní gálásì òun ló sì ní gálásì mo sọ ẹ òun ló sì ní gálásì làwọn yóò bẹ́ẹ̀ ni mo ń sọ pé nítorí mo fẹ́ dánwò yìí sí òní dá wà lálẹ́ mo sì ń wọnú bàbá ẹ President Steve Ojo wọn ni kí n wá lọ́fíìsì náà pé what is the problem of this now you want them mo lè rántí òyìnbó yẹn. Do you want people to vandalize my station? Money, no, sir. It's a concept. It's a program. No. You can't do the program. Money, only one man should be now. Only look. You can't say look now. We can't allow you to do look until I start my program. Like invest okay. Àwọn ẹ̀sà pọ̀ yìí kan bẹ́ẹ̀ nùrù. Bẹ́ẹ̀ nùrù tí èsì ń fẹ́ ṣùgbọ́n ooru mú bí wọ́n wà tá a ti kẹ́ ọgbẹ́ lẹ̀ ọ̀gá kan pé producer ni àsìkò láyé please that program must not hold. Nta máa rí ni pé ọ̀gá bá tún pè mí pé kí n wá you can't do this program money I will do it sir. Only I'm talking we are talking money this is a concept. Only are you bastard when wọ́n ń pè mí yẹn ọ̀gá o ọ̀gá jẹ́ ní o must sọ pé you are bastard. Ó sọ̀rọ̀ àkọ́rọ̀ lọ́nà lẹ́yìn bíi 10 minutes àwọn ọmọ ìmọ̀ bí a ti dẹ́ o pẹ̀lú tear gas bí yẹn ṣe pọ̀ tó yẹn tear gas náà fi lé everybody kó mẹ́ pàápàá gbogbo bẹ̀ ẹ̀mí sì ní àwọn àgbẹ̀ àwọn abẹ́kẹ́ nìkan bíi kerosene sí bíi báyìí gbogbo tear gas kò ní débi mú bẹ́ẹ̀ àsáwà mẹ́ àti èrò sẹ́mánù ọ̀dọ̀ wa ó sún ọmọ bẹ́ẹ̀ àti ọ̀fọ̀n ọgbà bíi 1 hour kí Galaxy tó dá díẹ̀ kọ̀ dá tán ọ̀gá wa sẹ́ pè mí pé what do you mean I can't talk now? You didn't allow me to do my program. I was crying. I have my concept. Ó dùn yẹn. Only kind of concept. Ìyàwó gómìnà tó wà ń gbà náà gómìnà Ìbò yìí gọ́vnọ̀ Nwosu ìyàwó rẹ̀ wá pẹ̀lú àwọn ọmọ méjì. Báwọn náà fẹ́ wo tí ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kò dẹ́ ṣe ọjọ́ tá a lè pè ní April 4. Kò ń ṣe August tàbí nǹkan ni àbọ̀ August fún ló wà. Kò sí o ìyún ìṣe àti ìgbọ́. Ọ̀rọ̀ àti máa tó mọ̀ sọ ẹ̀ wọ́n fẹ́ gbọ́ ìtàn yìí wọ́n fẹ́ gbọ́ délẹ̀. Lọ́kàn bá ní all right but I can't allow you to go out now they will kill you. O tún ti ń pìtì mi tí sọ́n tí mo lò gbé mo rò ní bá mú ọkọ̀ àwọn ọlọ́pàá yẹn náà fi gbé mi lọ sí òun náà wà lọ́kọ̀ yẹn. Nígbà tá à ń já lọ́pọ̀ náà ọlọ́pàá sẹ́mọ̀ wọn lè rí mi. Àwọn lọ sí D Rovers Hotel kò sí D Rovers máa nìsín wọ́n ti wo báyà wọ́n tà ọba mẹ́wàá ìgbà mẹ́wàá níbi swimming pool side níbẹ̀ ni àjókòó sí atẹ́gùn fẹ́ ọ̀gá oníkan fún mi ní barbecue ó tóbi gbàngbà báyìí mò ń jẹ oníkan mo fẹ́ mu ní wine
ó fẹ́ mórí mi wálẹ̀ náà ni o mo mú wọn ni what do you think why do you do that kind of a program wọ́n lọ́lọ́run rán sí mi pé kọ́ balẹ̀ iṣẹ́ ìjẹ́ ni mo ní no ọ̀rọ̀ ńlá gbà lóòótọ́ mo ní is a concept ẹ̀yin náà why didn't you allow me to do my program to show the concept I have in mind. ẹ sì dúró lórí ọ̀rọ̀ yín. Yes mo ní sọ mo fẹ́ káwọn èèyàn mọ nǹkan kan ní sà wípé lúkúlúkú bí ọba tiẹ̀ dín lẹ̀ ǹjẹ́ ńgbà tó wà láyé láàyè ǹjẹ́ wọ́n ràn lọ́wọ́ òkú lúkúlúkú ni wọ́n wá wò tó dín lẹ̀ ìgbà tí ń ṣàìsàn ẹnìkan kan ò rántí lúkúlúkú kankan tó bá yẹ pé ìpè tá a pójú wa láìsàn tá a péjú sìnkú la péjú wa láìsàn ni aláìsàn tó ń ṣàìsàn yóò yè ó ní díìsẹ ọba sóyìnbó kan pé concept ní lamẹ́ríkà ó ní you can invite the wife of the governor Mr. Gated to come to that program ó ní my station is now popular one congratulations ó bóyá sundry expenses mo gbé ìbòdó bẹ́ẹ̀ gbà náà ó sá sọ pé expenses kan he gave me 50,000 naira cash lálẹ́jọ́ yẹn nígbà yẹn tó ó lè jẹ́ kí n kó mbẹ́ dúró máa ní mo sùn mo wà pa gan tí mo tún mú nǹkan àṣẹ mi ò tí ì rí nǹkan ẹ̀kúlé kan wà ní reality yẹn tó jẹ́ bí escape route time tí wọ́n gbé mi kúrò Yínká ti change. mo fẹ́ béèrè pé kò lẹ ṣe gbé dókítà Yínká burú gan ọmọ burúkú ni Yínká bàbá náà ọmọ burúkú kúrúkù gidi ni route kan wà lẹ́yìn escape route kó ti olójó ọmọ ọ̀tọ̀ ọmọ máa ń dà yẹn escape route yẹn Yínká ti gbà sálọ ó ti change padà ó ti wọ́sọ mi wọn àpẹẹrẹ ilé àmọ́ tó bá tún jáde sọmọ because nítorí lórí screen costume ni ọmọ pupa rẹ̀ ní Yínká ọmọ dúdú ní lókólókó mo bó ṣe lọ jẹ ni so ká tó ra lẹ́yìn ìgbà yẹn tó 3 weeks o èmi ò wá lè jáde mọ́ àǹtẹ dálẹ̀ ń pọ̀ nítorí sọ ni pé àwọn tán bẹ́ẹ̀ tètè àwọn òrìkìní ojútọ ẹ̀ tán bá rẹ̀ wọ́n lẹ̀ lóko ni mo fake àwọn mo parọ́ fún àwọn ní nǹkan kan ẹlòmíì gbé mi sẹ́pẹ̀ gbogbo ìpè tí wọn bá sì sẹ́ ń gbà pé nǹkú padà ìdá pé wọn náà bá bomi sẹ́yìn igbá tí ń sàn dànù náà ni. ìpè láì má gbọ̀n rẹ̀ ó lè má gbọ̀n rẹ̀ tó bá jí láwọn níláká wọn ò jí láwọn níláká débi pé mò ń ṣètò ni wọn sì dúró wọn ò farabalẹ̀ láti máa ń mọ̀ fẹ́ fàyọ̀ mbẹ́. so lẹ́yìn ìgbà yẹn mi ò lè bẹ̀rẹ̀ program ọwọ́ àgbà tó a month ni mo tún wá bẹ̀rẹ̀ program láti wá sọ fún gbogbo ayé kí n tún àtúnra mi ṣe wípé lúkúlúkú tí mo gbé jáde kò sẹ́ni kankan tó tún lè jíǹde láyé lẹ́yìn èyí tá a kà nínú bíbélì wípé ó jíǹde ẹ̀là Jesus Christ pé ó jíǹde oníjọ́ kẹta tí gbogbo ayé sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí pé nínú Quran náà sọ níbi ẹsẹ̀ kan àwọn bàbá wa mo gbé sọ́dọ̀ yín kẹ́ bá mi chẹ́kẹ̀ mi ò nímọ̀ púpọ̀ nínú Quran mi ò nímọ̀ púpọ̀ nínú bíbélì mi ò nímọ̀ púpọ̀ náà nínú ẹ̀sìn ìbílẹ̀ ìmọ̀ Ọlọ́run tó fún mi náà mò ń lò níwọ̀n bá tí mò ń lò àdúrà yín náà ní sí ń gbà nínú Quran pé kò tí ì parí iṣẹ́ Ànábì Ìsá pé kò tí ì parí iṣẹ́ pé ó ń bọ̀ parí iṣẹ́ so ó fẹ́ bára mu pé ó jíǹde ń padà bọ̀ náà so if anybody is praising Jesus Christ why kílọ̀kàn if I'm praising Anna Muhammad kílọ̀kàn tí máa bá ọ̀rọ̀ mi láṣẹ kílọ̀kàn so mo fẹ́ fààyàn ni pé ẹnìkan kò ní jíǹde lẹ́yìn Jésù ṣùgbọ́n ìfẹ́ pùpù ẹnìkan ti jíǹde ayé wọn fẹ́ ma ẹni tó jíǹde ń tá a sì tún wá ète tá a gbé kíní kalẹ̀ pé ká lè rí tí wọ́n sì rí fírí lórí tẹlifíṣàn tí wọ́n sì tọ́ wá alẹ́jọ́ náà ni ìbá wa bá ń sọ̀rọ̀ ẹ̀rín nìbá jẹ́ káàkiri àgbáńlá ayé wípé ókè interview ẹ̀ Yínká tí a ní kó wà ní ipò lúkúlúkú kọ́lọ̀ bá mi lọ rẹ̀ mi Yínká mọ̀ bí question live and direct ó sì máa dáhùn bí lúkúlúkú ṣe àti rehearsal so tó bá ṣe tán màá wá ní kó bá gọ̀ lẹ̀ yóò ṣe wà níbẹ̀ náà láti àtúkọ̀ sọ pé Yínká Ayéfẹ́lẹ́ ló ń sọ̀rọ̀ o nígbà tí lúkúlúkú wà láyé oore wo lẹ ṣe fún tó fi kú nǹkan tí mo fàyọ ń pa ìyẹn ni ìrìn kiri rẹ̀ mi àti Yínká lè tọ́ lágbára jù láyé kí ló mú tó fi gbà fún mi láti ṣe kí ló mú tèmi fi lọ bá pé kó wá bá mi ṣe ìfẹ́ tó wà láàrin wa ni ó ní í ṣe pẹ̀lú ẹnìkan kan wà á mọ̀ èmi Charles àti Yínká tẹ́ ìdọ́jọ́ tí mo ṣe sọ fún ọ̀gá wa pé n ta àṣìlélẹ́yìí
tí mo tún bẹ̀bùn lórí ẹ̀ nínú owó tí mo gbà yẹn fún Yínká Ambẹ̀ fún Yínká Ambẹ̀ torí ètò ẹ̀rí Yínká bóyá ká sá lọ ń bàdàn ní o bó ṣe torí tó náà máa gbọ́ káàkiri nǹkan burúkú ni lúkúlúkú jìnlẹ̀ ní Galaxy Television ní Ìbàdàn lórí ètò tó buwáyé mọ̀ sí òun rọ̀ṣẹ̀. Bàbá ẹ sọ̀rọ̀. tí mo fẹ́ bí yín tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nílé ni kì í ṣe àmọ́ pé méjì lòkìtì nínú kéèyàn tatu àti kéèyàn fẹ́ yìn mọ́lé eré gílì tẹ́ ẹ wá ṣe ń gbà yẹn bí ìgbà ẹ̀mọ́ ni bàbá wa gbé yọ wọ̀n bó tó bá ti pọ̀n mẹ́rù jọ nǹkan ẹ bá ń fi ibẹ̀ yẹn kó àwọn èèyàn sẹ́rí gbogbo sẹ́rí èmi lérògbà ẹlòmíì èrògbà abúlé ní láti pa ìlú lára mi kúkú sọ pé ká mú wá pé ẹ wá wo lúkúlúkú pé yẹn mo ṣe ní alẹ́ bẹ́ẹ̀ lórí ẹ wá wo lúkúlúkú 10,000 ó ti jíǹde o tó àṣìṣe kéde lóòótọ́ pẹ́pẹ́pẹ́ ọ̀nà bàbá ìyá mi olùjìbìtì rí ìyáláyà bàbá mi olùjìbìtì rí ń ọ̀tọ́rọ̀ ó pé ẹ bá mówó kí wọ́n wá dáwọ́ yẹn jọ tán kọ́ wá jẹ́ pé ọ̀tọ̀ ní tá a sọ nǹkan ká ní mo gbó lọ́wọ́ ayé ńgbà náà gbowó rẹ̀ owó kíní kan dàtẹ́ mọ́ sáà ó ti dọ̀ràn ni but ẹ wá wo lúkúlúkú tó jíǹde tó bá wá jíǹde mọ́ òkú tó ti kú tó jíǹde lẹ wá wò ńgbà tí ẹ ń pariwo toró sì kí ńgbà yẹn tẹ́ ń pariwo ẹ̀ ṣe nǹkan kan ẹsẹ̀ àpọ̀ báyẹn wá wò ẹni tó rán ló ti kú bó bá jẹ́ bẹ́ẹ̀ mo á sọ lórí ètò gbogbo ẹni tó bá wà mọ ìyàwó olúkúlùkù àti ẹbí rẹ̀ mo sì ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ wádìí lọ síbẹ̀ kẹsì ìyàwó àtọmọ rẹ̀ láàánú kí ọmọ olúkúlùkù kó mọ́ra rẹ̀ tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ń gbà yẹn ni ẹ bá fẹ́ gbé nǹkan dání ẹ má ṣe fẹ́ẹ̀kì ndọ́tà sí rí fẹ́ẹ̀kì bá tú ọkàn bá bá ńlá àbùkù gbẹgẹdẹ. ẹ̀yin àti Dr. Yínká Ayéfẹ́lẹ́ ẹ̀yin gánà àbámọ̀ pé ní father of prank a lè pè é king of prank ṣé prank àwọn èèyàn náà wà kọ́. sọ wá gbẹnu mi báyìí nígbà tí àwọn gómìnà ti ń pa àpò ẹsẹ lókòlókò kò jẹ́ lè má ní èmi ò tẹ́ lè ráyè gbogbo tí a gàdí ti dá owó olóògbàrú so bí ọ̀rọ̀ lókòlókò táwọn ń béèrè lórí ẹ̀ pé bó ṣe jẹ́ gẹ́lẹ́ kò mú òkun bẹ̀ gangan ó nìyẹn láfẹ́ kẹ́ fàyọ nìyẹn tó mọ̀démọ̀gé ìpéǹpéjú là fìlà ẹja aṣẹnu báyìí ní dédé síbí lónìí a tó tẹ̀síwájú lórí torí ọ̀rọ̀ pọ̀ ńbẹ nínú rìnkìrìndò bàbá wa Báṣọ̀run Gbóyèga Lawal. ṣé àwọn pé Yínká fẹ́ràn omi. mi kọ́lẹ̀ ẹ ti gbọ́. gbé kan lò kan mú kan pa kan mú kan jẹ bọ̀ kan sùn kan tẹ̀ kan. wọ́n mà lè máa wò wá báyìí. ó ń bá gbàtẹ́ pé àjọ wà ní. mi ò sọ bẹ́ẹ̀ o. kódà Túndé ọ̀rẹ́ mi Túndé studio ẹran mi lóró Túndé Ọláníyì ọ̀rẹ́ mi kọ́ ló ń bá mi fọrùn kẹ́ tí ò kọ́ mọ̀ òun máa pretend ni òun ló burú jù nù ayé ẹ̀ ní mà ṣùgbọ́n mi àti Yínká máa ń ṣàṣeyàn ni àṣeyàn abóbin Yínká ò fún lórí púpọ̀ Jésù ẹnìkan náà tún wà bẹ́ẹ̀ nínú ẹ̀yìn àgbàlagbà Yínká yẹn burú jù nípa obìnrin Yínká burú gan o apàgbẹ́jẹ mọ́sẹ̀ ni ìgbín apàgbẹ́jẹ mọ́sẹ̀ fi omi ṣòro di ìgbín ṣàgbẹ́jẹ ẹnu bẹ́ẹ̀ ni o lè róbìnrin dáadáa lẹ́gbẹ̀ẹ́ fine one fine girl èmi náà mo ṣe jọ wà láyé lè bóbìnrin dáadáa lẹ́gbẹ̀ẹ́ mi o tẹ́ ẹ dasìkò yìí ó kẹ́ pé àgbà ti ń gbà kí ni tí a pè é lálálálá ṣe rí má bínú Yínká tó ṣe rí ni mo sọ fún ọ ṣe bẹ́ẹ̀ máa ní ìsìn náà yá àbẹ́ta bàmá àbẹ́ta má bínú ó yá àti ìmọ̀ yá àbẹ́ta gbogbo táìmì ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹlòmí kọ́ lẹ ti gbọ́ o Dr. Yínká Ayéfẹ́lẹ́. Yeah, he's my friend and my brother. ìrìnkèrindò láàrin I love him so much. bàbá wa Báṣọ̀run Gbóyèga Lawal àti Dr. Yínká Ayéfẹ́lẹ́ MON. òun náà la tọ̀pá bọ̀ lénìí a tún tẹ̀síwájú lábalábò míì. ṣùgbọ́n lónìí ẹ jẹ́ ká ṣe báyìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá kì í ṣe pé tẹ́ ẹ bá wa jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá ẹ ṣeun ojú tẹ́ ẹ fi wò wá kò ní délé tẹ́ ẹ wọ́n jẹ́wọ́ sí àbí tẹ́ ẹ bá ra gọ́bù sí àbí pẹ́síkò bàbá ẹ bá ń kí àwọn èèyàn pé ká tó báyọ̀ pàdé lórí ẹpísọ́ọ̀dù mi. lẹ́ẹ̀kan sí Gbóyèga Lawal lórúkọ mi àmọ́ tí ó lè lẹ Yorùbá ẹrù pọ̀ ńlẹ́ o ṣùgbọ́n àwa ní gbé nǹkan kan wá kẹ bá sàmbẹ tàbí pé àìhùn kan mo ṣe rí gẹ́lẹ́ ni ṣùgbọ́n tá a bá gbé wà hàn ó ní í ṣe pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ ẹ̀kọ́ fún àwọn ògbó míì tó ń bọ̀. Abíọ́dún Adébáyọ̀ ló kọ mi ẹ ṣeun ká tó fèrè pàdé lórí fọ́nrán yìí ẹ ṣeun.